Ẹ káàbọ̀ padà lórí ìkànnì Speechbox Tẹ̀lé. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa tẹ̀ ń tẹ̀lé wa. Sinimá tuntun tá a fẹ́ gbé yẹ̀wò òun la pàkọ́lé rẹ̀ ní Lalu. Nígbà tí a rí àwọn àgbàlagbà òṣèré tó kópa nínú rẹ̀, àwọn òṣèré bíi Ronke Odusanya, Délé Òdùlé, Yínká Quadri, Feranmi Oyalowo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá yìí dá lórí ọ̀dọ́mọkùnrin kan àti ọ̀dọ́mọbìnrin kan. Ọ̀dọ́mọkùnrin yìí ni Feranmi Oyalowo tó ń jẹ́ Fawaz nínú sinimá yìí. Bẹ́ẹ̀ la rí ọ̀dọ́mọbìnrin Zainab Motunrayo tí òun jẹ́ Sarah nínú sinimá yìí. Fawaz àti Sarah jẹ́ àfẹ́sọ́nà sí ara wọn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ara wọn lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ṣá, nǹkan kan ṣẹlẹ̀ tí ìpínyà ṣe fẹ́ dé bá ọ̀rọ̀ ìfẹ́ wọn. Ohun tó ṣẹlẹ̀ ni wípé Fawaz jẹ́ ọmọ Alhaji tí bàbá rẹ̀ sì jẹ́ olókìkí ènìyàn láwùjọ. Bákan náà, òun sì ni ìmáàmù àgbà fún gbogbo ìlú wọn. Bẹ́ẹ̀ Sarah jẹ́ ọmọ Reverend tí bàbá rẹ̀ sì jẹ́ àgbà wòlíì bákan náà fún gbogbo agbègbè wọn. Fawaz mú Sarah lọ sílé láti fi hàn àwọn òbí rẹ̀ ẹni tí òun fẹ́ fẹ́ sílé. Ṣùgbọ́n bàbá rẹ̀ fárígá wípé kò ṣeé ṣe, kò lè fẹ́ Sarah gẹ́gẹ́ bí ìyàwó nítorí ó jẹ́ ọmọ Kìrìsìtẹ́nì, Mùsùlùmí sì ni àwọn. Ṣùgbọ́n Sarah kò tíì sọ fún àwọn òbí tirẹ̀, bẹ́ẹ̀ kò tíì mú Fawaz lọ sí ilé, ṣùgbọ́n wọ́n ń bá eré ìfẹ́ wọn lọ. Nínú sinimá yìí náà láti rí ìlú kan tó jẹ́ wípé baálẹ̀ ìlú náà ti ṣaláìsí tí wọ́n sì ní láti jẹ baálẹ̀ míì. Àwọn méjì ni wọ́n ń du ipò baálẹ̀ náà tí wọ́n sì ń fà á mọ́ ara wọn lọ́wọ́. Báyìí ni Ifá mú ọ̀kan lára wọn tí ẹnìkejì sì ní yóò rí nǹkan tí òun yóò fojú rẹ̀ rí nínú ìlú yìí. Òrìṣà kan wà tí wọ́n ń pè ní òrìṣà Lalu tí ó sì ń ṣe àwọn ará ìlú bọ́ṣẹ́ ṣe ń ṣe ojú ní ọjọ́ tí wọ́n ń wúyè fún baálẹ̀ tuntun tí wọ́n sì lọ bọ òrìṣà Lalu. Ọjọ́ yìí ni Fawaz àti Sarah wọ inú ìlú yìí wá gẹ́gẹ́ bí agùnbánirọ̀. Òrìṣà Lalu yìí bínú tí ó sì ṣe ikú pa àwọn méjì nínú ìlú yìí tí àwọn ènìyàn tó kù sì sá àsálà fún ẹ̀mí wọn. Òrìṣà yìí ṣe bẹ́ẹ̀ wọ inú Sarah tí ó sì ṣubú lulẹ̀ tí ó sì díjú mọ́rí. Fawaz la rí nínú sinimá yìí tó di Sarah mú tí ó sì ń kígbe wípé kí wọ́n gba òun. Níbẹ̀ ni sinimá yìí parí sí. Ohun tí a ó máa gbéyẹ̀wò nínú apá kejì sinimá yìí ni wípé kí ni ó fà á tí òrìṣà Lalu fi ń bínú àti pàápàá òrìṣà Lalu tó wọ inú Sarah, ǹjẹ́ ó jáde bí? Àti wípé ṣé Sarah àti Fawaz ṣé wọ́n padà fẹ́ ara wọn? A ó máa fi tó yín létí nínú apá kejì sinimá yìí ní kété tó bá ti jáde. Ẹ ṣé.